àwọn àgbààgbà ìlú Ọ̀yọ́ ìyẹn ẹgbẹ́ àwọn àgbà ìlú Ọ̀yọ́ lábẹ́ ìṣàkóso olóyè Ọláoyè wọ́n mà ti kóra wọn ti ṣàbẹ̀wò sí abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ the Speaker Ọ̀yọ́ State House of Assembly Honourable Adébọ̀ Ògúndòyìn lórí òfin tí wọ́n ń ṣe lọ́wọ́ ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ láti dá Aláàfin lọ́lá tó sì lọ kan sára sí àwọn asòfin ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ àti abẹnugan Adébọ̀ Ògúndòyìn pé kòǹdùsì fún wọn iṣẹ́ dáadáa ni wọ́n ń ṣe kán tẹ̀síwájú lórí iṣẹ́ tí wọ́n ń ṣe kán sì máa bá a lọ nítorí pé inú àwọn ní ìlú Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà inú àwọn dùn sí òfin tó fẹ́ ṣe náà àti wípé gbẹ̀ngbẹ̀ng làwọn wà lẹ́yìn wọn. ẹ rántí pé nínú ọ̀sẹ̀ yìí ni ariwo awuyewuye jáde láti ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ariwo tó sì kọ́kọ́ jáde ni pé àwọn asòfin márùn kan nínú èyí tí Adébọ̀ Ògúndòyìn tó jẹ́ abẹnugan wọn náà fún rẹ̀ wọ́n ṣe àbá òfin kan wípé wọ́n fẹ́ gba agbára kúrò lọ́wọ́ Aláàfin Ọ̀yọ́ láti má ṣe jẹ́ alága títí ayé èèyàn permanent chairman fún ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀rọ̀ ìlú sì di ariwo ńlá tí wọ́n ní wọ́n fẹ́ yẹ̀yẹ́ Aláàfin ni kódà àwọn kan láti ìlú Ọ̀yọ́ àti àwọn olóṣèlú kan wọ́n ti ń fọ̀rọ̀ náà kọlu gómìnà Ṣèyí Mákindé pé òun ló wà lẹ́yìn òfin náà àti pé ó fẹ́ gba agbára lọ́wọ́ Aláàfin Ọ̀yọ́ ni ṣùgbọ́n ọ̀rọ̀ mà padà rí bí wọ́n ṣe ń gbé kiri níṣe ni ó jẹ́ pé àwọn aṣòfin wọ́n fẹ́ dá Aláàfin Ọ̀yọ́ lọ́lá ni kódà òun ni wọ́n fẹ́ sọ di alága títí ayé fún gbogbo ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ eléyìí sì ni òfin tí wọ́n ń ṣe kódà abẹnugan Honourable Adébọ̀ Ògúndòyìn ló ṣíwájú àwọn aṣòfin bíi márùn-ún tó fẹ́ ṣe òfin náà láti dá Aláàfin Ọ̀yọ́ lọ́lá bó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ agbègbè míì pàápàá àwọn mọ́gàjí ìlú Ìbàdàn àtàwọn ọmọ ìlú Ìbàdàn wọ́n ti tako òfin náà tí wọ́n ní Ìbàdàn kì í ṣẹrú Ọ̀yọ́ Olúbàdàn kì í sì ṣẹrú Aláàfin pé ó yẹ kó máa pín ipò alága ìgbìmọ̀ lọ́balọ́ba náà láàrin Olúbàdàn àti Aláàfin Ọ̀yọ́ ni ṣùgbọ́n òfin náà wọ́n ti kà á fún ìgbà kejì ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ o tó sì jẹ́ pé bí wọ́n bá fi ṣe lẹ́ẹ̀kẹta ó ti dòfin nìyẹn eléyìí ni yóò sì sọ Aláàfin di olórí gbogbo ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ títí ayé tẹnikẹ́ni kò ní bá a dùn nínú òfin náà ni wọ́n tún ń ṣe ìpè àwọn méjì ìyún Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn àti Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ ni yóò máa jẹ́ igbákejì Aláàfin àwọn ni yóò sì máa ṣàkóso ìpàdé ìgbìmọ̀ lọ́balọ́ba bí Aláàfin ò bá sí nílé ṣá o àwọn ìgbìmọ̀ àgbà ìlú Ọ̀yọ́ wọ́n ti lọ ṣe àbẹ̀wò sí Honourable Adébọ̀ Ògúndòyìn láti lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ wọ́n láwọn mọ rírì òfin tí wọ́n ṣe náà láti ṣe àpọ́nlé Aláàfin wọ́n ní gbogbo ìlú Ọ̀yọ́ ló dúpẹ́ lọ́wọ́ wọn yàtọ̀ sí olóyè Ọláoyè tó jẹ́ alága ẹgbẹ́ àwọn àgbà ìlú Ọ̀yọ́ àwọn tó tún jọ rìn ní ẹni ọ̀wọ̀ Oṣùọ̀lálé olóyè Ayérìyìná àti ọ̀gbẹ́ni Edward Ṣàngódáre wọ́n mọ rírì ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Honourable Adébọ̀ Ògúndòyìn ṣùgbọ́n onígbà tó ń sọ̀rọ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì fún Aláàfin Ọ̀yọ́ ìyún ọ̀gbẹ́ni Ọládélé Kọ́ládé ó jẹ́ kó dìímọ̀ pé Aláàfin kọ́ ló rán àwọn àgbàlú Ọ̀yọ́ láti lọ fẹ̀mí ìmoore hàn tàbí láti lọ dúpẹ́ lọ́wọ́ Adébọ̀ Ògúndòyìn àti ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní kábíyèsí òun ẹnikẹ́ni níṣẹ́ kò sì mọ̀ sí àbẹ̀wò náà ó ní fúnra àwọn àgbàlú Ọ̀yọ́ náà ni wọ́n lọ dáṣẹ́ ara wọn jẹ́ tí wọ́n sì lọ fi ẹ̀mí ìmoore hàn lórúkọ gbogbo ọmọ bíbí ìlú Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà.